búlọ́ọ̀kù tí sí Ádámù fi tó márkàsì kù àti símẹ́ǹtì tí wọ́n lòkù fún márkàsì àti kíkọ́ ni wọ́n ti ṣe àtomi tí wọ́n lòkù tó sẹ́kù ní márkàsì òun ló bí Daaru yìí o Daaru yìí làwọn sọ wípé àti búlọ́ọ̀kù rẹ̀ àti ilé rẹ̀ àtomi àti gbogbo ohun tó pé ó ní kò tí ì tó lè yìí lásán ká tó wípé ibi ó ní ibi ó ti jáde gan kápẹ́ bí tá a wà yìí náà ni bàbá wa Imam Malik ti kéwù kápẹ́ yà yìí náà ni bàbá wa Professor Hamza gbà kọjá kápẹ́ yà yìí náà ni bàbá wa Professor Badmus gbà kọjá kápẹ́ yà yìí náà ni bàbá wa Adamu Yahaya Al-Fulani ẹni tí gbogbo lẹ Lárúbáwá tí wọ́n fún un ní wìsáàmù pé wọ̀nyí bá nǹkan kọ kápẹ́ inú yàrá tá a ti kọ́ wọn náà ni ìjókòó tí mo jókòó látẹ̀kan mo ti ronú lọ púpọ̀ wípé tí ẹnìkan ṣoṣo iná ló ṣe iṣẹ́ tí ọ̀dàntọ́ dà lónìí yìí ẹnìkan ṣoṣo ló ṣe iṣẹ́ tó dàntọ́ dà lónìí. ìjókòó tí bàbá àgbà bá ń ṣe tí wọ́n jókòó látẹ̀kan kì í tí wọ́n rò nínú làákàyè náà ní wípé bí a ti pọ̀ tó tí bùrù lọ jàrá yìí tí wọ́n ti náà lọ jàrá tí sọ́kòtò náà fẹ́ pẹ̀lú ẹ̀ tí gbogbo wọn ń dẹ́ mímọ̀ látẹ̀kan táàdì náà kẹ́kẹ́ ní ìjú mímọ̀ lọ sẹ́yà kan náà ló ṣe gbogbo wàhálà yìí kalẹ̀ báyìí. sẹ́lùwà yìí náà ló sì ti kéwú. sẹ́lùwà yìí náà ni ẹ̀yà kan náà ló ṣe gbogbo wàhálà náà sẹ́lùwà yìí náà ló ti kéwú. wọ́n bí ó di tiwọn lágége ẹ̀wọ̀n bó ti rí wọ́n bá wa dá kan lẹ̀ nílọrin ọjọ́ ọrú tiẹ̀ ni ẹ wá mo bí Daaru ti rí Daaru lẹ́wọ̀n ẹ wo àwọn ọmọ kéwú wọ́n yẹ pé ìlàjì wa ni ò sí ìyá yìí lónìí ẹ wá wo Daaru yìí ti produce àwọn abakira àwọn kibaru ulama al-asr tọ́já sí wípé wọ́n bá àsìkò tànà mọ́ wọ́n tó bá tò ní mu kápẹ́ bí tá a wà yìí náà ni bàbá wa Imam Malik ti kéwù kápẹ́ yà yìí náà ni bàbá wa Professor Hamza gbà kọjá kápẹ́ yà yìí náà ni bàbá wa Professor Badmus gbà kọjá kápẹ́ yà yìí náà ni bàbá wa Adamu Yahaya Al-Fulani ẹni tí gbogbo lẹ Lárúbáwá tí wọ́n fún un ní wìsáàmù pé wọ̀nyí bá nǹkan kọ kápẹ́ inú yàrá tá a ti kọ́ wọn náà ni. àwọn èèyàn ti ń kọ́ ọmọ kéwú kí ṣe Adamu tó dé ojú ìlú tá a wà yìí nìkan lọ nígbà tí Adamu dé ló gbé mímọ́ ó di ti gbogbo ìlú míì kọ́dà ìlú tí ń bínú lọrin tí ó gbà fún lọrin ọ̀wá torí kó wọn gbà fún lọrin kọ́ má di àǹfààní ṣe Adamu. àwọn èèyàn tó kọ́ ọmọ ní mímọ́ tẹ́lẹ̀ kó tó ní kó bàbá wa Alámọ̀tò Sùdáni dé àmọ́ mímọ́ lábẹ́ polówó aláwọn bọ̀ wá bẹ̀. kojú àdúgbò wa yìí lọ ojú Ìlọrin yìí náà lọ àdúgbò yìí kò. ojú Ìlọrin yìí lọ àmọ́ bàtí bàbá alágége bàdá dé àwọn gbé fún mímọ́ dé ó wá káàkiri gbogbo ayé gbogbo àwọn àdúgbò yìí náà wọ́n sì ní kẹ́ máa jà lùbáríkà mímọ́ bàbá alágége. bí wọn bá ń wá mímọ́ tó dínà dáadáa tí yóò sí àrọ́dàrọ́dà ń bẹ̀ márkàsì náà lọ wà títí dàná àgbàsí Adamu ti kú náà ẹnìkan kan ò tí ì máa kéwú tọmọ márkàsì dì sí. farabalẹ̀ ọmọ yẹn kọ́ ọba lọ máa kéwú tọ́mọ yìí pé ẹ̀yin ti ju àwọn márkàsì ò tó bẹ̀ lọ́dọ̀ rẹ̀ jáde kọ́ sọ lórí mídíà bẹ́ẹ̀ni kọ́ jáde kọ́ sọ lórí mídíà bẹ́ẹ̀ni kọ́sí tọ́ba jásí wípé mímọ̀ rẹ̀ yẹn wá dá ọ lójú dáadáa tábìlì fèlè dé Daaru yìí àyè kí á ju sí ìbàlẹ̀ yìí. bọ́ba jẹ́ pé kálámù ká pọ̀ nǹkan lẹ̀ bọ́mọ wípé eré rẹ̀ ń hó fún ni ápùlùpọ̀ wá fi rè. bàbá ajá pé ọ̀dà bẹ́ẹ̀ bá kéwú asámọ̀ wá sí ṣe wá sí wá sámú bẹ̀rù Ọlọ́run wá bàbá wa àmì ìdùnnú. kò sí ẹnì kankan kò sẹ́nì kankan tó lè takò tanu nígbà kọ́ sí kò sẹ́nì kankan tó lè takò yìí ti ń wí yìí abẹni tí ọba fẹ́ràn ara rẹ̀ yìí lẹ̀ nù mímà lójú. ẹ wá dákun tí mo wá fẹ́ sọ ọ́ bẹ̀ ni pé ẹ dákun torí Ọlọ́run búlọ́ọ̀kù tí sí Ádámù fi tó márkàsì kù àti símẹ́ǹtì tí wọ́n lòkù fún márkàsì àti kíkọ́ ni wọ́n ti ṣe àtomi tí wọ́n lòkù tó sẹ́kù ní márkàsì òun ló bí Daaru yìí o Daaru yìí làwọn sọ wípé àti búlọ́ọ̀kù rẹ̀ àti ilé rẹ̀ àtomi àti gbogbo ohun tó pé ó ní kò tí ì tó lè yìí lásán ká tó wípé ibi ó ní ibi ó ti jáde gan kí wọ́n fa tọrọ ṣe ká Ádámù fi rí báyìí àbó òsì láyé má kí tó wá kí ẹ̀yìn àlùfáà wa lábẹ́ kò lówó Allahu náà ni Mọ̀lánà ṣe ká Ádámù kò lè sírú rẹ̀ má Ọlọ́run ò lè fún wa ní irúṣẹ́ Ádámù àmá ní Nàìjíríà yìí má wà àkúlù hadha bimil ilfam ẹni tí ó bá wá takò mí bọ́lá wọn bá fún yàn ní irú nǹkan kìí ṣe irúṣẹ́ Ádámù yìí lọ́lọ́run tún fún yàn mọ́ àdéhùn méjì ló bá Nàìjíríà ṣe ọba Hausa ṣe àdéhùn kan ọba Yorùbá ṣàdéhùn kan Usman bunu Fodi Ọlọ́run bá
Haúsá ṣàdéhùn rẹ̀ Nàìjíríà ṣé Adama ló bá Yorùbá ṣàdéhùn rẹ̀. àdéhùn tí ọlọ́wọ́ bá bá Nàìjíríà ṣe tí kò sì lè ṣe wẹ́ẹ̀ má nígbà tó ti kó wa ní méjèèjì. lọ́dà mọ́. ó bá Haúsá ó bá wọn ṣàdéhùn ẹ̀yọ̀ ká nígbà òwò fún wa ní àbájá onímọ̀ ni Usman òfúrufú fẹ́ẹ́ ó sì ti kó wa ó ti wáyé ó ti lọ. ó tún wá bá wa Yorùbá náà ó bá wa ṣàdéhùn fún wa náà lápapọ̀ onímọ̀ ó sì ti kó wa níṣẹ́ náà Ádámù babalágége tàná. àwọn náà sì ti wáyé wọ́n ti lọ. lẹ̀kùn méjèèjì òun títì ẹ wá jẹun fún yín kí n tẹ̀síìrì ẹ̀ fún yín torí kò ní yé etí ó jẹ́ oyé ọ ni pé ṣé Usman òfúrufú dé o ẹ wo bó ti mujaddidu ni ẹ wá wo bó ti lo ayé torúkọ rẹ̀ káàkiri actor dunia ó wá kú ní 1817 láti 1817 irú rẹ̀ ó wá jáde má títí tó fi di 1917 nafsu ọdún tẹ́ Usman òfúrufú dé òkú tí wọ́n máa fi wọ́n sọ ọgọ́rùn ọdún kan rẹ̀ ẹni tí Nàìjíríà fi celebrate ọgọ́rùn ọdún kan Usman ní Sheikh Adam ìdí rẹ̀ tó fi jẹ́ pé bàbá ìrántí Usman òfúrufú dé o táwọn tó ti kú láàrin ọgọ́rùn ọdún tí Adamu lọ́wọ́ di pẹ̀lú al-Islam fi Nàìjíríà wà Sheikh Usman ibn Fodio al-Fulani ó wá jẹ́ kí tí Adamu ọmọ jẹ́ mujaddidu ba'da al-Fodio mujaddidu tó wá jẹ́ ní tọ́jà dáadáa kìíní yẹn kọ̀ wá sí tí ṣe Adamu jà dáadáa òun ni ògbó yìí ta ní ọjà dáadáa nǹkan mi ma náà pé tí Usman ibn Fodio ògbó ní ṣe Adamu tó ń ṣe tí ṣe Adamu ní ògbó yìí tàbí bẹ́ẹ̀ jà dáadáa ń ṣe Adamu ibo ló ń tọ̀ ọ̀hún tí ń bọ̀ wá ibo ló ti kéwù bọ́bá yẹ kó máa kéwù sí Adamu ni ọ tọba wa ní ọbẹ̀ jẹ́ mujaddidu lẹ́yìn sí Adamu ọ̀hún rárá ó lè jẹ́ mujaddidu torí pé nínú iṣẹ́ títí Adamu jẹ́ mujaddidu lérí ni wọ́n náà wá kò sì lè jáde ń bò míì mọ́ bọ́bá lè jáde ń bò míì ẹ̀sọ́ bí tí ó ti jáde ìlú wo níbẹ̀ kí ni wọ́n ń ṣe ń bẹ̀ kí ni ìpìlẹ̀ ẹ̀bẹ̀ wo níbẹ̀ ti rí èyí ẹni tí ó bá wá jẹ́ mujaddidu lẹ́yìn sí Adamu wọ́n gbọ́dọ̀ bí òun náà níjọ́ tí sí Adamu bá gbé ọgọ́rùn-ún ọdún ayébẹ̀kọ́ tí ọmọ babaláge yìí tó sọ pé sẹ́ńtúrì tá ń lò lọ́wọ́ yìí náà àti sẹ́ńtúrì tó tẹ̀lé tí sí Adamu náà rí ẹ wá wọn tọ́lọ̀ sí ẹ̀yà àlùfáà wa àgbà ní dàrú mo kí yín púpọ̀ bá lábẹ́ pẹ̀lú wọ́lá mo kí yín púpọ̀ láti rí bàbá wa Ahmed ẹ ṣeun gan ẹ kú àdéhùn tẹ́ gbé pẹ̀lú Sheikh Adamu tẹ́ sì jẹ́ ọyẹ ẹ kú àdéhùn ẹ sì gbé ìfẹ́ Sheikh Adamu sí àwọn ọmọ kéwú lẹ́mìí tó báyìí ibi táwọn afárá mi ti ń gbin hatred Sheikh Adamu sáwọn ọmọ kéwú ẹ̀ nù gbogbo nǹkan ní Sheikh Adamu àmà kò sí fánì tí Sheikh Adamu ọmọ nù kéwú ẹ̀ ń bẹ mada kan bẹ tí Sheikh Adamu ọmọ baba ní Sheikh Adamu wọn ni mutafa nínú ni Mawlana Sheikh Adamu alákùlì fánì ni àmà okùn fánì nù ẹ̀yọ̀ kan tọ́pọ̀lọpọ̀ àwọn àfa mà lásìkò Sheikh Adamu ọ̀pọ̀lọpọ̀ àwọn àfa máa lọ lè ké fánì yẹn ni fánì wọn ni Sheikh Adamu ní àwọn òdúró ké tọ́lá àfa àtọ́kọ́ wọn àfẹ́sìn wọn ọmọ fánù yẹn àfa Umaru Àgbàdì ọmọ fánù yẹn àfa Adamu Namaji ọmọ fánù yẹn ní òjẹ́ Sheikh Adamu orí fánù yẹn ké fánù wọn ni òun náà ni kìtálí àti hìláàkì gbogbo nǹkan ní Sheikh Adamu mà wàláyì Sheikh Adamu ọmọ náà kàrí tí wọ́n fi báyà wàláyì wọn ọmọ tí wọ́n fi báyà yẹn jẹ́ tọ́ba yẹn tí wọ́n bá mà ọ̀pọ̀ ọmọ kéwú tí bàbá ti rí wípé tẹ́rù ń bà wọ́n lé wọn pé tí ń bá lọ tán sáwọn eléyìí ò ní dáṣẹ́ mi lọ́nà báyìí tí wọn ò ní bàjẹ́ bàbá ti yanjú wọn fún ọmọ nsọ́lọ́ ọ̀hún dè wọn. ọ̀ya orí bẹ́ẹ̀ bí àmọ́ wàyí ẹ̀sọ́ ẹnìkan tí Sheikh Adamu sàṣìtọ́pa ọ̀ya ẹ̀sọ́ ọmọ kéwú kan ti tiẹ̀ bàjẹ́ lọ́wọ́ Sheikh Adamu kò sí ebi lójú ayé wọn ti bá ọmọ kéwú sẹ̀wọ̀n wọn nígbà wá di pé bàbá tún múra tí yọ lọ ayé bàbá mà tí n bá lọ tán kí ègún wọn máa wá ṣẹlẹ̀ lérí wọn wọn máa lọ ọmọ mi pé mi mọ pati wọn jẹ bàbá ní gbogbo ọmọ kéwú tọ̀sẹ̀ mi ẹ wá mo yá fi gbogbo inú fèrè jì ẹ ọba yẹ pé báwọn náà ni òun lọ́fà tí bàbá tòní fi ń rí tiẹ̀ sí àwọn àfáà tí wọ́n fi náà kàlí pààyàn lánàá àwọn ọmọ náà ò rí tí wọ́n ṣe lónìí. Afẹ́kí àwọn afá nígbàlẹ̀ àtìfẹ́sẹ̀ òkúrú àtàwọn mẹ́ta. Ní kúrú àtàwọn mẹ́ta láti ẹgbẹ́ mo ti wílẹ̀ kan. Ọ̀dà ẹjẹ́ àti kúrú Allahu mẹ́ta. Bismillahir rahmanir rahim. Qul huwallahu ahad. Lam yalid wa lam yulad. Bismillahir rahmanir rahim. Qul huwallahu ahad. Allahu samad. ولم يكن له كفوا أحد. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد. الله صمد. لم يلد ولم يولد. ولم يكن له كفوا أحد. Àwọn bàbá wa gbà. Arima. Bàbá àlùbáríkà. Bàbá tèmi nù ni. Bàbá tọ́tọ́ yìí mi nù ni. Wọ́n kálukú bá ń ṣe fáàrí pẹ̀lú bàbá rẹ̀ máa ní fáàrí tiwa. Ọlọ́mọ sàdí àrí wọn pẹ́. Wọ́n bá fẹ́ ṣe wá sí kò sí báyìí ó ṣe lè wò fún tó àbíkún yin Ọlọ́run kó sì yàn nábì. Wọ́n ti àwàdà makini yẹ débi wípé àwọn ọmọ kéwú náà wọ́n sì ń jogun ẹ̀ bẹ́ẹ̀. Ọlọ́mọ sàdí kí arí pẹ́. Má jẹ́ kí dáàrú yọ bàjẹ́ lóye yín. Bọ́lá bẹ́ẹ̀ bá tún kú ọmọ tó jọ bàjẹ́. Bàbá wa Naibul Amid bàbá wa Ustaz Masudi kọ bàbá wa Sheikh Abdulrazak Eléré Naibul Amid Ọlọ́run jàre pẹ́. Bàbá wa Ustaz wa Mas'ud Ayatullah onímọ̀ máa gbà Ọlọ́run jàre pẹ́. Alfa wa Hasan Ọlọ́run jàre wọn pẹ́. Sibawai
àwọn bẹ́ẹ̀ bá wo àlùfáà wa Lukman Ambala bẹ́ẹ̀ bá wo wọn dáadáa èyí wọ́n máa wípé ìlíàmù kọ́ ní ń ṣiṣẹ́ lára wọn ìlíàmù tí bá ń ṣiṣẹ́ lára yàn tí èyí bá já sí wípé bí èyí bá jẹ́ pé wá sítọ̀ kan bẹ láàrin ìlíàmù sọ́dọ̀ Ọlọ́run iṣẹ́kíṣẹ́ ni wọ́n máa ṣe àmọ́ àlùfáà wa gbà sí ìbàwẹ́ yìí àdókòtò èyí ó ti rí wípé ara àwọn tí Sheikh Adamu ń kọ́ kéwú lójú òun ni wọ́n eléyìí kú ọlọ́rọ̀ mu lè wá Liamu bọ́bá lọ́wọ́ fẹ́ jọ wọ́n tó ń lè lò Liamu ọ̀yìn lérí lò Liamu tó bá jẹ́ mustawa rẹ tí ò ní dààmú rẹ má pé kọ́lá mọ́ fẹ́ ju síbàwé yìí lọ mọ́ fẹ́ jù lọ táwọn máa tọ́ lọ wẹ́rẹ́wẹ́rẹ́wẹ́rẹ́wẹ́rẹ́ ọlọ́run tó ṣe yí báyìí ọlọ́run ò ní fi yín lẹ̀ ọlá Muhammad Rasulullah àwọn èdúró kékeré wọ́ lọ lọ́fẹ̀ẹ́ bọ́bá fẹ́ bàjẹ́ ó tún ṣe àmì ìtẹ́ bá rí ní wọ́n bá dákẹ́ ní wọ́n bá tún ṣe wọn wọ́n fẹ́ràn tó ń ní ọgbọ́n wálé májẹ lájẹ ń dé máa síbẹ̀ ọlọ́run níjọ́ bàjẹ́ fún yín ọlọ́run ẹni ọlọ́run àlùfáà wa Sheikh Muhammad tẹ́rí àwọn àlùfáà Muhammad yìí lágége gangan nù àwọn eléyìí wọ́n pọ̀ nínú ìfẹ́ tí babalágége tàná àti babalágége tòní onídàáfẹ́ ni tí ń fẹ́ baba tí ọ̀fọ́ ma ọ̀n fẹ́ baba ọ̀fẹ́ ọma onídàáfọ́ ọma là á fẹ́ tà á fi màpá ń fẹ́ baba wọ́n fẹ́ràn sí Adamu bọ́ mi láìkì mùdí onídàáfọ́ torí pé sí Adamu wọn máa sọ fún ọ wípé mo lára sí Adamu ọmọ ni pàtàkì ti dá fún ọ pẹ̀lú òfẹ́ tó ní sí mi tó ní sọ́mọ mi àwọn níbẹ̀ yes àwọn níbẹ̀ sí Adamu wọ́n sì níbẹ̀ babalágége tòní ọlọ́run jáde pé àlùfáà wa hafizu lehufas mo ti diyari lónìí ọlọ́mọsá diyari wọn pẹ́ ọlá Muhammad Rasulullah ara àwọn tí ọlọ́run tó fi ṣe ọ̀ṣọ́ fún Sheikh Adamu náà ni wọn ọlọ́mọba ẹni wọn ma gbogbo nǹkan bẹ́ẹ̀ ni wọ́n gbogbo ẹ̀ àtàdísì àti gbogbo ẹ̀ àti tẹ̀fsírì àti ulúmù ẹ̀ ọlọ́mọdé ọba jẹ́ fún yín ẹ̀yàn ọmọ kéwú dárù ẹ̀ ń mú mi àmú rẹ̀ gbẹ́ kéwú gan yà yín gan o abájọ látẹ̀ kan ẹ dá mi jòkó ẹ fi kéwú lálàsẹ̀ èmi kí n tó dìde ẹ wájẹ́ mọ tí mo fẹ́ wí mọ́ ọlọ́mọ fi yín lẹ̀ ọlọ́ àwọn ẹni ọlọ́run ó ní kíkọ àwọn akọrin kùn láyé lóòótọ́ àmọ́ ń ru àlùfáà àtàjù yìí bẹ́ẹ̀ ni wàláhì bó ti rí nù ní kí ló jẹ́ kí n wí farabalẹ̀ kí ló jẹ́ kí n wí bẹ̀ ni pé àlùfáà àtàjù kọkọrin pẹ̀lú pé mo máa àrùdù mo máa kọ́fíà rárá ń kọrin pẹ̀lú ẹ̀mí tọ́lọ́hùn ni tẹ́ ẹ bá ro tírẹ́sìsì orin àlùfáà àtàjù ẹ máa rí òórùn tasawufu ẹ máa rí òórùn àkídà ẹ máa rí òórùn alukur'an ẹ kó gbó ìmọ̀ tí ń bẹ láyé lẹ́ẹ̀ máa rí òórùn rẹ̀ nínú àlùfáà àtàjù abẹ́ni tí kì í bá wo orin wọn lókù o ṣe ní pàpà púpọ̀ akébẹ̀ ni akéré koro ni nígbà tá a pèèyàn nígbà tá a ní ẹsẹ competition orin ẹsẹ debate musaba katu sẹ̀ríyà wọ́n wá ṣe debate ẹ̀ lọ́wọ́ ṣe debate wọ́n wá di wípé kò wọ́n fún un ní ìjásà tó yẹ kí wọ́n fún un lọ́wọ́ wò wípé àwọn àwọn làwọn ọ̀hún gan-an tí wọ́n kọrin ọ̀hún ẹsẹ̀ ń bẹ lérí tí ń gba drip lọ́wọ́ lérí drip nípa lérí drip náà ní ti ń kọ orin ọwọ́ akọ́bẹ̀ àwọn àwọn làwọn ọ̀hún mo fẹ́ mọ̀ wọ́n wọ́n kẹ́ ẹ kó wa síta kẹ́ ẹ sí Facebook lé wa lérí kásẹ̀ ọ̀dà yé jẹ́ kó òun gan mu nídìí àmọ́ tí mo kọ yìí kẹ́nìkan ní nǹkan kan kùn bí tí mo kọ yìí kọ́ wá dìbẹ́ díẹ̀ ọ wá sí odidi tíra kan lórí èyí lásán tíra àwọn tó wá sí wọn jẹ́ bí ọjọ́ mẹ́ta péré lérí èyí wọ́n sì ń ṣe tíra kan lọ́wọ́ ni ọ́fẹ́ yìí ti ń ṣe é lẹ̀ pé ìwọ dúró ń bọ̀ wá jẹ́ nǹkan yẹn dú èyí ná alibarika ta ni alibarika ṣe káàdà ẹjọ́ tí nígbà tí àwọn kan bú babalágége tàbá àtàjù ń wípé afuwaniya fọdún yìí látàlmùdí ẹnìkan kọ́ orin kan bú babalágége lọ́dún kan ìrántí àbá àwọn eléyìí bú èmi sábà rántí kọ́ ọwọ́ akọrin bú babalágége àbá òsáàjù ọwọ́ akọ́kọ́ gbé àwọn orin rẹ̀ nìna ọwọ́ bá alálàáṣe gbogbo orin nínú orin bí ogójì àbí 70 ọwọ́ akú gagalẹ̀ tàbí orin náà ní ìsìnfín lálàáṣe orin àwọn tí forin lálàáṣe orin tó ti forin tún orin sínú ni níbo náà ti wá ké inú yàrá yìí náà ni dáàrú ní ọmọ fa wọ́n lónù àwọn ọmọ sí outside àwọn tí wọ́n padà wálé má wọ́n padà ara wọn bẹ̀ wọ́n yìí tún ní ọmọ tí wọ́n tún lónù wípé ìwọ́n máa gbá lẹ́sìn máa tún gbá outside bẹ́ẹ̀ nínú àwọn sí olùkọ́ àwọn àbálẹ̀ pépé ìwọ́n máa gbánú lé tún máa gbá ìta gbogbo bí wọ́n bá sì dé wàláhì àlùbáríkà máa débẹ̀ ni kọ́lọ̀ máa jẹ́ wọ́n bàjẹ́ fún yín kádọ́ wá pé àrúdí àrúdí ẹnu àgbo kéwú ni wọ́n lè dùn sí ni kọ́lọ̀ máa jẹ́ wọ́n bàjẹ́ àfáwà àṣádìrí àdì algambari kọ́lọ̀ wọn járe pé àbá ayé gbọ́dọ̀ gbàgbé àfáà lásà kọ́lọ̀ gbọ́ bá wa sàlékún dáadáa yìí àfáà wa síse gbogbo ẹ̀yà àlùfáà ọjọ́ ti lọ àfáà wa kò sósì lábákírà àbúlé àlàmúlẹ̀ aládàrí ẹ̀ sí nígbà ọjọ́ pé àwọn náà ni
bàbá òní Ọlọ́run jẹ́ kí á rí àlùfáà wa jà tó pẹ́ bọ́lá àwọn tó wá ní wá nítorí kíní pé kí lè bá máa pé àwọn ọmọ táwọn kí máa rò pé àwọn náà dá sí ara wọn jẹ́ gbogbo dáàrò lónìí dì ní o wọ́n bá pè yàn ní dáàrò olóòmù bí wọ́n wá sọ̀rọ̀ èyí jẹ́ pé kéwú lọ mọ̀ àbọ̀rọ̀ lọ máa sọ ìfẹ́ ni wọ́n rí lára rẹ̀ tí wọ́n fi pè ọ́ ìfẹ́ òun ni wípé sáwà sọ̀rọ̀ kí àwọn èèyàn lè rí wípé bó o ti ń fẹ́ ibẹ̀ ni àwa náà ń tẹ̀lé ọ pẹ̀lú ìfẹ́ wọn à ń sọ fún ọ kó o ṣeun òun ni wíwá tí àwa wá ní àyè kọ́lọ̀ wọn jáde gbogbo ẹ̀yà àlùfáà nípẹ́ gbogbo ẹ̀yà jàmáà kọ́lọ̀ wọn jáde nípẹ́ bàbá wa aṣojú bàbá wa bá lọ́rin tán bẹ́ẹ̀ yà ẹ̀tún sí ìwọ̀n lẹ́ẹ̀mẹ́ta ẹ̀tún sí lẹ́ẹ̀kẹ́sì ẹ̀tún sí àwọn bàbá wa bá lọ́rin láyà yìí ọ̀yẹ̀ ndé wallahu ya'simuka minan nas la takhafu daraka wala tahzan wala hawla wala quwwata ọ̀pọ̀lọpọ̀ àwọn tí ìṣojú bàbá wa lọ́rin ní gbogbo àyè ọ̀sẹ́ni tí ó wà ń bẹ̀ tẹ́lẹ̀ mi ò ní bẹ́ẹ̀ parí rẹ̀ kó tó sọ̀kalẹ̀ ebi alibarika bàbá wọn bá lórí ó wọ́n bá ti parí jẹ yóò ti dáwọ́lé ọlọ́wọ́ járí pẹ́ irú ẹ̀ ní mufti mi ó sọ́jú bàbá bá lórí ní sọ̀kalẹ̀ ló sílé ọlọ́wọ́ járí pẹ́ mo ti kí wa mo kí àwọn obìnrin kan nínú dáàrú ó ju àfa ọkùnrin kan lọ́mọ mi bẹ́ẹ̀ ni mo sọ obìnrin ẹ̀yọ̀ kan nínú dáàrú ó ju àfa ọkùnrin kan lọ́mọ mi àmọ́ táwọn àgbàlagbà wọn papọ̀ tí wọ́n ebi òbí yà ọ̀pọ̀ púpọ̀ ọlọ́wọ́ níjọ́ papọ̀ níjọ́ parẹ́ o lakibu làám mo kí ẹ púpọ̀ bí wàá tó wá dọ̀ mí lágbáwá lọ́dà alẹ́ láàrin ìṣẹ́jú mẹ́wàá ó jẹ́ màá wípé àwọn tá a wá yìí o àwọn àfa àwọn sọ̀wájú náà òkè bá kàn jáde lọ bẹ́ẹ̀ wọ́n fi gíìtì àwọn míì jáde ni pé ẹ sáà máa lọ ẹ kéré ibú lọ ẹ já wọn tó kù ọ wọlé àmọ́ àwọn adáàrú ẹni tí ọba jiná ò ní ráyè lọ wọ́n da padà sẹ́yìn níbi wọ́n yìí ó yóò bá wọn Ọlọ́run járe pẹ́ o asalaamu aleykum wa rahmatulahi wa barakatu ìkìláàsì tó ti lọ ebi rò pé ìkìláàsì ti lọ ni wọ́n á máa jòkó lẹ́lẹ́ báyìí kí fídíò máa gbé báyìí jòkó lẹ́mírètì lórí ẹmírètì mo jòkó yìí á jòkó òyìnbó báyìí jòkó bàdà eléyìí ọmọ ní tí Adama lọ́sọ̀ òun eléyìí ó ní wọ́n fún ọ ní ilẹ̀ nìbàdàn wọ́n wá bá ta ilẹ̀ ní lówó ńláńlá wọ́n ní ó lè fi rà lọ́rin ẹni ó fún wa ní bàbá tó bí òun fẹ́ràn ṣe ká Adamu púpọ̀ bàbá àwọn ọlọ́wà fún un lẹ̀ òun yìí ti lówó Ọlọ́run ti sànù òun ní tó wọ́n fi ṣe kó wọ́n fẹ́ kan pìrìsẹ́ǹtì ẹ̀fẹ́ ni tí ṣe Adama fẹ́ wọ́n wá wo kó wá ládùúgbò àwọn tí ṣe Adama bí ìwọ́n náà lè múná fún nílẹ̀ ọ̀wá sí ní tó jẹ́ orí bẹ́ẹ̀ ó ní pé ìwọ́n lọ gbàgbé bàbá tó bí ọ̀rọ̀ ọ̀nà ti bàbá rẹ̀ àti ìyá rẹ̀ mọ́ lọ sọ sí Adamu di bàbá tìyà bébí náà ti gbàgbé bàbá tó bí mi àti ìyá mi tí mo sọ sí Adamu di bàbá tìyà kí èèyàn wá là ń fi ṣe Adamu jẹun a ó là ṣe ní fi ṣe Adamu jẹun àfa tó tó jẹ bí bàbá wa àrẹ̀mọ́ ti wọ́n tí ó tún bá ṣe ń jì mẹ́ iná ni mo lánàá ṣe kà á dà Ọlọ́run jọ máa pẹ́ ọ sí lè fọkàn rẹ balẹ̀ kankan ò ní sí ọ lẹ́yìn sùn káde òfò lè fọkàn balẹ̀ àwọn ẹni ọba ní pòǹtì ẹ̀ ó ṣe rí ṣé Adamu yọ sí ni pẹ̀lú òkú Ọlọ́run bí bá ti rí Adamu lójú wọn àbó ṣe ní lálàjà wọ́n kàn ní ẹsẹ̀ bá ń fọmọ mi lẹ̀ bẹ́ẹ̀ Ọlọ́run ó ṣe fún ọ ọlọ́run àwọn ẹni Ọlọ́run náà ọ̀rọ̀ méjì mo fẹ́ sọ àmọ́ bí Ọlọ́run bá fún mi yọ̀ǹda ayége torí pé mímọ̀ ẹnìkan ò lè máa tán gbogbo àwọn àlùfáà wa tá ń wí tá ń sọ yìí wọ́n máa dédé ibi tọ́lọ̀ ní wọ́n máa mani wọ́n bá dókè wọ́n tún bá nǹkan lé lókè ṣé ká Adamu máa táwọn wípé nìkan ò tí ì lè kóhun bá àwọn bàbá bí sàdàmọ́ dàkátìrà wọ́n dàmú wọ́n láwọn èèmọ́ bí sí Adamu bẹ́sẹ̀ sí àmọ́ bàbá náà máa débi tí a ní wọ́n máa ní ọtún kù nǹkan kan lókè tí wọ́n tún lọ èyí ò lè máa tán àmì ẹ̀ má dákẹ́ tẹ́ ẹ bá kó lé kéwú ò tí ì tán àbí kẹ́ ẹ tún máa lọ́dọ̀ àwọn àlùfáà wa lọ́dọ̀ bá wọn lé ntọ́ bá kù tẹ́ẹ̀rí kéńlé kéwú àbí ìtọ́ bá kù sí òye yín ẹ lọ́ bá wọn kẹ́ ẹ má jẹ́ lẹ́sìn ní yóò dúró nísìnyí torí bí tẹ́ ń lọ jìnnà ẹ̀ ń gbọ́ mi yé mo fi ní wàásì kọ́ mọ́ wá sí jẹ̀ránṣà la wá sí. wàásì kọ́ ni ọmọ bàbá lágbègbè wá sí yàn yín wọ́n wá sí ìdánilẹ́kọ̀ọ́ fún wa ètò náà. masalasi kan ìlú kan bẹ tí wọ́n ń pè ní tọ́ntọ̀ ìlú yẹn ń bẹ láàrin masari sí Askandaria iná lọ́wọ́ nílùú Tawi 90 miles ní sí masari 120 miles ní sí Askandaria ìlú yẹn àfa kan bẹ́ẹ̀ wọ́n ń pè ní Abul Aynayn ní masalasi yẹn wọ́n kọ́ máa ń kéwú jọ kan tafsiri ní kọ́ wọn kọ́ wá débi àyà tẹ́ńpé wa huwa alladhi fi samaa'i ilahun wa fil ardi ilahun ibi àyà tó dé nu. A'udhu billahi minash shaytanir rajim bismillahir rahmanir rahim. wa huwa alladhi fi samaa'i ilahun wa fil ardi ilahun. barakallahu fika ya mufaddal. wa huwa alladhi fi samaa'i ilahun. wa huwa alladhi fi samaa'i ilahun. wa fil ardi ilahun. wa fil ardi ilahun. wa huwa al-hakimul alim. huwa bẹ́ẹ̀ ta ló wà bẹ́ẹ̀ huwa bẹ́ẹ̀ ta òun ló wà bẹ́ẹ̀ nìkan báyà wọn ṣe kéré màmú huwa bẹ́ẹ̀ ta ló pè lọ́pẹ́ lẹ̀. ẹ wá ń kọ́ wọn kíni ẹ wá dàrú máa lójú pé àyà yìí tó ń kọ́ mà yìí yọ́ tó ń ti ń kọjá ń bẹ̀ òun ò wó báyìí àmọ́ àyà yìí ṣé kò máa sọ ṣé kò máa pe ọlọ́run kọ́ ọlọ́run ti pé méjì báyìí ni wọ́n ń dàmú ní Sheikh Mahmoud Shaltut mufti Mazar Asabik
tó jẹ ní 1958 ó wá wọlé òun wá sí yàrá ìlú yẹn ó wá wọ mọ́sálásí ó wá bá àfa wá ní alhamdulillah ṣé wùdí àṣà àfa àgbàrí ẹni ọlọ́run rè ẹ wọlé wọn wọlé lọ́wọ́ ní lílẹ̀tẹ̀ ẹ̀dẹ́ yìí máa da púpọ̀ àyà kan ní dààmú mi àbúrò ẹ̀dẹ́ ni àfa ńlá tọ́mọ kéwì ọ̀là àyà kan ní ìgbọ́yé tí ń dààmú mi bá ń tọ́lọ̀ mú ni pé wà huwa alladhi fi samai ilahun wa fil ardi ọlọ́run ọba kan bẹ ní sámà ọlọ́run ọba kan sì ń bẹ ní ilẹ̀lẹ̀ àyà wọn ò yé mi dáadáa Mahamudu Shartu ọwọ́ wu àyà wọn náà wò dáadáa ó ní bẹ́ẹ̀ ni lóòótọ́ ọlọ́rọ̀ yìí jọra wọn lóòótọ́ o àmọ́ kò tí ì yé òun náà ń tọ́lọ̀ ń wí torí wípé ìtawà mú lọ́wọ́ kọ́ ìdàtà mú lọ́wọ́ ni wípé ìdá kúrìrátì nákìrà fàdáníyà gẹ́rù àlùwùlà yàrá kánà tí dáníyà tó gẹ́rù àlùwùlà tí wọ́n bá ti pààrà nákìrà lọ́dọ̀ àwọn náhàwù a jẹ́ pé ọ̀tọ̀ níta kọ́kọ́ ọ̀tọ̀ ntẹ́lẹ̀ kejì nákìrà yìí lá ń lọ sí pé nákìrà wọ́n sì pààrà yìí báwo la ti yanjú irú èyí òun abẹ́rẹ́ sí dàmú ẹnì kan bá wọlé kọ́dà kò dé fìlà ibi tí mo sọ pé kẹ́ ẹ gbìyànjú sínú bẹ́ẹ̀ bá gbìyànjú tẹ́ ń pé wọ́n ń pè yín lóde ẹ̀yin náà ń lòdì ẹ̀ máa bẹ̀rẹ̀ sí sáré ṣe wá sí. kẹ́mà wàjí sáwà máa kéwú lọ́wọ́ àdìmá ọmọ ní àwọn bàbá wa yóò àwọn bàbá wa ti ń gẹ̀rẹ̀ ti gẹ́gẹ́ ọmọ kéwú ọmọ wa wí dáadáa àfáà náà máa wí wórówóró. ayé mi táyé ń lọ nísìn ayé ọ̀padà síbi mímà ìmọ̀ náà ni ọ̀padà jọba tẹ́lẹ̀ gbogbo wórówóró ti lọ méjì àwọn wàláyò atẹ́gùn gbé lọ mo fi Al-Qur'an àdìgbòrà ẹ máa fura àwọn tán gbé wórówóró dìde wọ́n kọ́ bẹ̀rẹ̀ social media ti wó wọn báyìí nísìn àwọn mi tún dé má lọ lè jọyìn àwọn wórówóró lọ́pọ̀ ìyàjú kó kéwú sí ẹni wọlé kò dé fìlà aṣọ rẹ̀ gẹ́pẹ́ ni ọkà wọ mọ́sálásí ọ́sàdùwàlá ọba kírun tán lọ́wọ́ agbọ́jú wọn dráàgì kìíní yẹn wọ́n náà kọ́ṣà ọ̀rọ̀ yẹn lẹ́ni ibá ní sàlámù alẹ́kùsà ọ̀nà alẹ́kùsà ó ní ọlọ́rọ̀ tẹ́ ń sọ ó ní mò ń bọ̀ bàbá wa sí òdásí àdúgbò níbi ọlọ́run jẹ́ àdúgbò àwọn afáwà gbanú ẹwù sí òdásí àdúgbò ẹkùn la afáwà gbogbo ayé gbà náà àwọn afáwà gbanú ń gbọ́ tẹ́ ń sọ ọ̀rọ̀ kẹta ń wípé ayé àwọn ẹkùn sí mo lè dásì sà bísmìlá ayé ọmọ bọ dásì lọ́ba ní ẹ̀ẹ̀mà ó ní bẹ́ẹ̀ ní lóòótọ́ tí náà kíra bá kàràrà nàgìlà tó tàkàràrà yóò máa jásí pé ọ̀tọ̀ ní tàkọ́kọ́ ọ̀tọ̀ tẹ́lẹ̀ kejì ó ní àmọ́ wọn fẹ́ kẹ́ ẹ lọ lè wòye sí ismu mozuli àlẹ́ ismu mozuli èyí tó ń jẹ́ àlẹ́ sí ó ní ismu mozuli yẹn tó ti wà ń bẹ̀ òun náà lọ́dá sẹ̀ríà fún ọ̀kẹ́lùmọ̀ méjèèjì ìlàhù tàkọ́kọ́ àti ìlàhù kejì gbogbo ẹ̀ kílẹ̀ mọ̀ sí fa mozulu ní gbogbo wọn níbi ti dáadù bàbá magbọ́ ó ní túnmọ̀ rẹ̀ ní pé wọ́n wọ́n lẹ́bí fi sàmà ìlàhù ọlọ́wọ́ ọba náà lọ́ba tí ń bẹ lókè wàhúwà lẹ́bí fìlẹ̀ àrídì ìlàhùn àìdọ̀ òun náà sì tún lọ́ba tí tún bẹ ńlẹ̀ náà òun kan yìí náà ní bẹ lókè òun kan yìí náà ní bẹ ńlẹ̀ ó ní bó ti rí nùsà èmi ń lọlé ṣé olè àṣìyà ní ìmọ̀ ìwọ̀ kan sa níjà ẹni tí wọn wà mọ̀ rí òun lọ́wọ́ yanjú ẹ̀ ẹ má dàkẹ́ wúdó tẹ ẹ bá jáde o ti bá wọn ẹ má jẹ́ pé kíláàsì lẹ́ka ẹ ti mọ̀ ẹ sì gbìyànjú làwọn àfa wa fi ní ẹ dúlẹ̀ fáwọn tí ń bọ̀ wá ẹ̀yin ti pàṣẹ yege náà o ní tó kù síkù. Mọ̀lánà Sheikh Adam kí ni wọ́n fi ṣáájú àwọn tọ́lọ àwọn tí wọ́n ṣáájú wọn tí wọ́n fi bá wọn kí ni wọ́n fi já àwọn tí wọ́n jẹ́ akẹgbẹ́ wọn lẹ̀ kí ni wọ́n fi kágara bá wọn tí ń bọ̀ lẹ́yìn wọn nǹkan méjì náà ni ihtamma al-allamatul Ilori bit-ta'lif wa ta'lim gbọ́ ihtamma bit-ta'lif wa ta'lim lidhalika azza markazahu ta'lim al-arabi al-islami lágége mẹ́ẹ̀ idan fahuwa sabbaqu ayati wa sahibu ayati adraka sabiki wafaqo almu'aziri wa ajasa allahiki Mọ̀lánà Sheikh Adamu ọba àwọn tó ṣáájú ọba sùnmọ́nà fún fòrí o bí ọba bá ní yáà síwájẹ́ kóhun ló jìnà tirẹ̀ tí gbogbo àwọn Haúsá orí nǹkan kan sí ìjọ tí Mọ́lá Nasiru Kabara ọmọ Haúsá ni àgbàfà ni bàbá Sheikh Adamu wa lọ sí masari àkọ́kọ́ tí wọ́n lọ ní 1946 wọ́n dé 1947 ngba wọn lé baba ní gbogbo kéwú tí mo ké lẹ́wà mo ti ké wọ́n ní mo fẹ́ lè wò ilé yàrá wọn ti sọ́ba baba ní mo fẹ́ lè wò bí kéwú ti rí lọ́hùn mo ní wọ́n sì dúró kẹ́ ẹ parí baba ní gbàgbọ́ débẹ̀ tán mo rí wípé ò sí nǹkan kan bẹ̀ ma ọdún náà mo wá padà baba ní torí náà mo rí lé mo ró de ẹnìkan ò lè dẹ́rù kéwú bàbí tọ́ba yẹ pé kéwú tọ́ lọ pẹ̀lú èdè alukurani àtàdísì ànábì àtẹ̀dé Lárúbáwá ọmọ Lárúbáwá ó ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ baba parí ẹ pé ẹ má bínú ọlọ́wọ́ dáfà àríwá mi o èmi sábà ṣe báyìí ọwọ́ bẹ̀ lọ́jọ́ wíbẹ̀ wọ́n ti kú láàrin àwọn èèyàn gbà wọn ìmọ̀ ẹ mọ̀ pé àgbákù ni ìmọ̀ tó tí ma bá dé tọ́ba fẹ́ lo jàlálà tiẹ̀ ìmọ̀ gẹ́gẹ́ fún rẹ̀ kọ́ fẹ́ lo jàlálà àìsí máa ń lẹ̀ ní jẹ́ wípé ẹnu gàgà mẹ́ta tí mo kó wá yìí náà bọ́ bá kó gàgà mẹ́ta wá bí màá bá lóun fẹ́ lo àsìkò ọ sọnù àwọn èèyàn sì sọnù wọ́n tún nílẹ̀ mọ́. ọ̀rọ̀ tí mo fẹ́ sọ fún àfàlàbẹ́lẹ́ ni wọ́n sọ fún peter gòdè nílẹ̀ mo fi dáàbò ilẹ̀ fún wa mo ìsanwó-kò náà bàbá bí wọ́n ti wá rí yẹn nígbà wa darí níta kọ́kọ́ 1947 òun ni bàbá pilẹ̀ tíra alìsílámù fún Nàìjíríà wọ́n pilẹ̀ rẹ̀ wọ́n wá parí rẹ̀ ní 1950 ọdún mẹ́ta ni wọ́n yẹ alìsílámù fún Nàìjíríà bàbá kúrò yìí wọ́n lọ Nàìjíríà wọ́n tún kúrò Nàìjíríà wọ́n lọ Ghana wọ́n lọ Mali wọ́n lọ Togo gbogbo ìlú Áfíríkà pátá ni bàbá dé ni wọ́n sọ̀rọ̀ wọn tẹ́lẹ̀ kankan jẹ́ ọ̀sọ́ bẹ́ẹ̀
ó kè ń gba àwọn agbè lọ fún mọ́lá Nasiru Kabara tó ń jẹ́ àfa àgbàlẹ̀ Haúsá tí ọ̀sá àfa tó tó ní sàmánì gbàdán ó ti àwọn agbè fún gbàtọ́ wa wo tíra Usman fún fòdíò ọwọ́ wo wípé Ádámà Ìlọrin ọmọ Yorùbá ọmọ tí wọ́n bí àwọn tó bí lọ́yọ̀ náà wá tọ̀yọ́ wá sí Ìlọrin wá fi ṣe bùgbé ó lọ́wọ́ sọ ìtàn Haúsá látọgbọ́n ọdún tí Usman fún fòdíò ti kú àti gbogbo ọ̀rọ̀ tí wọ́n pa máa rí kó kéwú lọ́dọ̀ Abdul Wahab ti lẹ́jì Ádámà lọ́wọ́ yẹn ju gbogbo ẹ̀ ẹ̀gbọ́n tó gún Haúsá lẹ́sẹ̀ òun lọ́yọ́ wàhálà tó dé bá Haúsá òun lọ́yọ́ wá kó mẹ́ ọwọ́ agbákálà mú gbogbo ẹ̀ tán ọwọ́ kò rásá ó sì tẹ̀kẹ́rẹ́sì ni wọ́n pé lẹ́gbà tó yin Ọlọ́run tán laqad ataha Allahu al-fursata sa'ida lil-allamati al-ustaz al-Jahabis ẹ máa wá bànkà ẹ wo àwọn al-awsaf an-najira ọwọ́ ní laqad ataha Allahu al-fursata sa'ida lil-allama àkọ́kọ́ al-ustaz ó ní mélòó al-Jahabis al-Awza'i al-Alimai ẹ̀rí nǹkan al-alam al-alim al-fatin al-dabin al-habaqo al-labiqo al-baharu al-hibru al-fahama al-muwarrikh al-musakkim al-sha'ir al-adib naziju wadi wa faridu asiri isiruna sifa tí Adamu ni wọ́n sì fún ní isiruna sifa èyí tí àwọn àṣàyíra ń fún Ọlọ́run ní isiruna sifa tí Adamu náà gba isiruna sifa kó tó kula yìí lórí Ìsìlámù fi Nàìjíríà nìkan ó ní àwọn afaka Allahu li ibrasi kitabihi al-Islamu fi Nàìjíríà torí kún Ọlọ́run fi ṣe kò ń gẹ́ tíra Ìsìlámù fi Nàìjíríà yìí ó ní kitabun ẹwọ nǹkan ẹwọ kéèyàn fún yàn ní first class abdoliya tó lágbára al-abdoliyatul kubra al-usma ó fún ṣe kàádámù ó ní kitabun yunadi ala musannifihi bi taqadduma ala al-akrar fi hadha zaman ó ní tíra yìí ló jẹ́ kí ṣe Ádámù ojú gbogbo àwọn àfà tí ń bẹ lásìkò yìí lọ àwọn náà sì ń bẹ ń bẹ onítìrà yìí ó sì rẹ̀ máa onítìrà yìí ló jẹ́ sí Ádámù àlè lórí yóò jù wá lọ ó lè ti jù wá lọ eléyìí ti kọjá wa ẹni mọ́lá Nasiru Kabara lọ kọjá àwọn lánàá wọ́n wà dé lọ́wọ́ ló lè pàbà lónìí. ó ní kitabun bọ̀dọ́ bí imu alifuhu adéyìn alẹ́dí aláàríkọ́ bí wùlámà ilẹ̀ Nàìjíríà kọ̀dí máa wà àdísá gbèsè tí gbogbo àfà Nàìjíríà jẹ́ Usman fún fòdíò tí wọ́n orí san tí Ádámù ló dé lọ́sàn gbèsè ètò Haúsá náà jẹ́ tó wọ́n orí san ọ̀hún lọ́sàn bàbá tó wá ń bọ̀ wá tó nǹkan bí 1967 again nítorí ọdún mẹ́wàá baba tó wá ṣe misbahu dirasati al-adabiyya fi diyar Nigeria ẹ lọ lè katira àwọn dáadáa yọ máa kéwù ẹ lè ra misbahu dirasati al-adabiyya fi diyar wallahi ẹ̀rọ kan ẹ ma bí ṣe Adamu tiri nígbà tí Adamu tó wá ṣe wọn náà tán wọ́n tó wá dá padà sọ́dọ̀ Usman kúrò fún mọ́lá Nasiru Kabara baba dá padà síbẹ̀ ó tó wá gbé yìí náà ọlá hasọ rẹ̀ ọrọ̀ ọjà rẹ̀ nígbà wo ni agbákanmọ̀ ni ajá Adamu àlè lórí Isa eléyìí sáà fi gbogbo nǹkan jù wá lọ ó kó gbogbo nǹkan tán lẹ̀ ó tó wá ṣe yìí náà ọ wá dá padà fún wọn baba wa ń kí ẹ wá baba ṣe kí jama ẹ lọ lè wo mọ̀kọ́dìmà tọ́pọ̀ àyẹ̀bí kọ́dìmà tó bá ti wúlá ẹ lọ lè wo bàbá wa ń wí pé ẹ ń bọ̀ ọ̀tọ̀ ní tí mo fún wọ yìí tí mo fẹ́ wí bẹ́lẹ́ nìmi látà àjálí bí Kùránì ní kọ́bílì àyùkúdá ilé ìkàwájú ẹ àbá àtọ́bá gbọ́kànlé ń tọ́pọ̀ fọmọ kéwù nìkan fọmọ kéwù ọ̀bá láti mú tákàdá wa lé òun lálórí ọlọ́run jẹ́ àríyí pẹ́ tí Ádámù wa ní ana máa ha dá wà báàkà ẹwùn kan èmi Ádámù yìí àwọn ni wọ́n wíwẹ̀ pé kí n gbé Ádámù àwọn náà wíwẹ̀ pé èmi Ádámù yìí máa ha dá pẹ̀lú tíra tí mo ṣe wà báàkà àti Ìsìlámù Nàìjíríà tí mo kọ́ sí bàbá ni mudiru bi ṣukur wọ́n jẹ́ pé ṣé kí n dúpẹ́ ẹwọn kan linabi gatile asir kó kọ́ tó pe mọ́lá Nasiru Kabara sí Adamu pé nabiga kó mi yàn pé nabiga asiru ẹ ma gbàgbà kò ló ń tọ̀ hùn níbi ká kọ́wé baba ọwá tó wà náà kì í láti ṣe rẹ̀ tí jásí pé baba yẹn náà yà nǹkan ọwá ní al-Sheikh al-Ustaz Muhammad Nasiru Kabara ọgbọ baba wa ní al-Faqih wọ́n fi ròyìn náà an-Nazir wọ́n fi ròyìn náà al-Adib wọ́n fi ròyìn náà ash-Sha'ir bẹ́ẹ̀ bá tiẹ̀ ma ẹ lọ wo gbogbo Nasiru Kabara ẹ rí wípé àgbákò inú ilé Ọlọ́run ní ti mú orí jáde wọn lọ́pọ̀lọpọ̀ pàdé àánú bàbá ní sẹ́yìn kòkòrò àmáhì Madina ti Kánò alàlè ìtìláàkì bàbá ní àfáà gbogbo àfáà ti bẹ Kánò kóhùn làfáà gbà gbogbo wọn bàbá ní mo dúpẹ́ fún aláàmọ̀rọ̀ jà àti ilẹ̀ àdé ilẹ̀ karasa nínú kọ́ bá rọ́ jà ha ilé ẹ̀ńdà ìsìdáàrẹ̀ ha ó ti bá wọn lè tọ́pọ̀ àtìlẹ̀ wúlà áàmù 1967 èyí táwọn yìí táwọn ń ṣe lọ́wọ́ yìí wàhálà muraja'atihi al-qayyima mulahasati al-qayyima àti mulahasọ tó ṣe lórí ẹ̀ tó dúró dáadáa fima yata'allaqu bi ulama'i Madina Kano wa Ghana wa Tombouctou gbogbo bẹ́ẹ̀ ni tí wọ́n kọ́ ọwọ́ mọ́lá Nasiru Kabara wo ni ajá dáma ilé ìkọjá kọ láyọ̀ kú òkòsí láfikún ẹni tí èso ma Haúsá kí ni sí Adamu fi kọjá dédé wọn ẹ sọ àfáà kan nílẹ̀ Yorùbá tọ́mọ Haúsá gbà láàfáà ní kí sí Adamu tó dé ìgbà tó dé lọ́fẹ̀ẹ́ yìí wọn kanlẹ̀ èsì tẹ́yìn ilẹ̀ Yorùbá ò ní gba sí Adama èsì tẹ́yìn ní dúpẹ́ fún àbíkẹ́ ẹ dúpẹ́ òun ló gbé Yorùbá sókè ilẹ̀ òun ló gbé Yorùbá sókè Haúsá gbà wákùn kankan tẹ́lẹ̀ wọn ò nígbà ká sáájú fáwọn kákírun tí Adama là kọ́kọ́ ẹni ọkọ̀ sáwájú ṣe ìmáàmù fọmọ Haúsá Haúsá ò ní bàbá bẹ́ẹ̀rẹ̀ wọn máa lé wa ni wọn gbà pé mùsùlùmí wà pẹ̀lú tí Adamu ló dé òun lọ já ló gbé wa súnmọ́ òkè táwọn Haúsá náà fi ń wò wá lókè lónìí kí ni sí Adamu fi ṣiṣẹ́ wọn ìmọ̀kọ́ bàbá bẹ́ẹ̀ dálé kéwúlẹ̀ pé mo bẹ́ẹ̀ dálé kéwúlẹ̀ torí ìmọ̀ tí ń bẹ lára mi yìí
mo fẹ́ pín káàkiri fún gbogbo ọmọ àníyàn ni o tó bá jásí wípé ìdálékéwúlẹ̀ ṣe káàdà mọ̀tọ́ dálékéwúlẹ̀ tó bá yẹ pé mo fẹ́ fi kó gbogbo ayé jọ mo fẹ́ káyọ́ mọ̀ mí mo fẹ́ déyàn mo fẹ́ kí gbogbo ayé máa dákọ̀ mọ́ báyìí dálẹ̀ wàláhì wọn ò ní rí sẹ́wọ̀n sí tó báyìí eré tí wọ́n torí ẹ̀ dálẹ̀ ni wọ́n máa àmọ́ mo fẹ́ fi ṣe sàárà ní ṣé Ádámù láwọn fẹ́ fi kéwú ṣe ni kéwú di nǹkan máa lọ́wọ́ yìí lọ́wọ́ di tí gbogbo wa ní ṣe báyìí mo lára ṣe káàdà mọ́ wá dálékéwúlẹ̀ ẹ wá bá ń wo àfáàre ẹwẹ́ ni Ọlọ́run ẹ wá láníyàn rẹ ẹ lọ lè jẹ́ kí àníyàn yín ó dáa ẹ lọ lè mú àníyàn rẹ lára wò lára ṣe káàdà àbáwa ẹjọ̀kú náà ń bọ̀ wá ẹkùn mi sẹ́jú mẹ́wàá ẹ wá dìde ń gbà ń bọ̀ bàbá ṣe káàdà mọ́ wá dálékéwúlẹ̀ wọ́n wá fi búlọ́ọ̀kù lélẹ̀ tí wọ́n ń dálẹ̀ àkọ́kọ́ àdéhùn tí wọ́n kọ́ bá Markaz ṣe ni pé Markaz ó fòdì kàrò ẹ̀wúrẹ̀ dada Markaz ó fòdì kàrò Markaz ó fòdì kàrò. ibi tí bàbá ti wá yáyí orin yìí ẹ̀ má bàbá kí Markaz ní òfòdì kàrò yìí wọ́n Markaz bọ́yọ̀ ń dẹ́ mí fún ọ mọ̀bẹ̀ mí ra ọ mọ̀bẹ̀ ń bọ̀ wá mọ̀bẹ̀ mí di ọ. ibi tí bàbá ti wá yáyí orin rèé tó jẹ́ Markaz wá sẹ́kù lónìí bàbá ń gbé fi hayati wa mamati ń bọ̀ ìgbà tí ń bẹ láyé wọ́n kọ́ ọlẹ́mì mi ńgbà tí ń bẹ láyé tí bàbá ọba fi kún pé wa mamati bí wọ́n ti kú ni Markaz náà ọba ṣe àdámà lọ́dún bàbá wa ní wa mamati torí tí ń bá tún kú tán ẹ̀mí mi tí mo ti fún ọ ní má jẹ́ ọ tẹ̀lé ni kọ́sà wà lọ́dọ̀ rẹ bẹ̀. anta àtọ̀lé mọ̀kẹ́lẹ́ bàbá yọ̀ǹdẹ̀ mi ẹni wọn lòun yọ̀ǹdẹ̀ mi pé bọ́n bá kú tán gan ẹ̀mí wọn máa ṣiṣẹ́ ẹ̀mí tí ṣe àdámà gbé kalẹ̀ fún Markaz bí wọ́n máa tẹ̀lé àwọn ẹ̀mí wọn ni mùdírù ń lò. bọ́ọ̀ máa balẹ̀ tí bàbá alágége ilẹ̀ rẹ̀ fẹ́ ṣiṣẹ́ ni mùdírù kì í ṣiṣẹ́ ẹ̀mí ṣe àdámà ti ń bẹ lára wa ní ṣiṣẹ́ àmọ́ o irú ẹ̀mí ṣe àdámà ń wá ẹ̀mí yẹn ń wá owó ọ̀fàlù púpọ̀ kọ́dà ó ju góòdì lọ ju dáyámọ́ndì lọ ẹ bá wà nǹkan àmì tó ju góòdì àti dáyámọ́ndì lọ ẹ̀mí yẹn dùn ún lọ kọjá kí ẹ̀mí yẹn ọkàn wábì kan wọ̀ kó lé wábì kan wọ̀ sí àmọ́ ńgbà tí bàbá alágége tò ní ń bọ̀ wáyé àwọn náà yàn abiṣẹ́ àdámà ti yàn ni wípé ọ̀kan ṣoṣo ni wọ́n náà ló ń lè lo ayé Fàrídù ni mùdírù ọ̀kan ṣoṣo ni wọ́n náà ló ń lè lo ayé àmọ́ ìjọ kan ṣoṣo rẹ̀ yìí ọ̀kan ti wà ń bẹ̀ tẹ́lẹ̀ tí ń lò lọ́wọ́ bọ́ ọba wa dé ìjọ kan ti ẹnì yóò bó tiẹ̀ mọ́lẹ̀ kò ní jẹ́ wọ́n rí ọ yábẹ̀ kan gbé ọgbà nú ọkọ rẹ̀ kó lè wà mẹ́ kọjá pé ẹ̀mí rẹ̀ ló fi lo ayé tiẹ̀ subhana rabbika rabbil izzati